lóòótọ́ ni pé ẹṣin lóréré òkìtì ní títọ́bọ ẹranko tí ò wẹ̀mí já bí àrò gidigba lálẹ́ odò kò tíì sí bí mo ṣe tàwa náà kọ lórí ìkànnì àrólé baba 1010 TV2 Elédùmarè ló kàn mọ́mọ́ tó sì wò sùnsùn tó gbé wa kalẹ̀ ká tó sì dirí ẹwà fákùkọ̀ tiwa látàrí ìròyìn alájà òbalẹ̀ yìí tá a máa ń ṣe bẹ́ẹ̀ tá a máa mú wá ní gbogbo àti gbogbo àsìkò lóòrèkóòrè lórí ìkànnì tá a wà yìí àdúrà mi ní gbogbo gbà fún ẹ̀yin tẹ́jọ́ lólùfẹ́ wa ni pé ojú tẹ́ fi wò ó ojú náà kò ní fọ́ etí tẹ́ sì fi ń gbọ́ wa ètí náà ní di ọ̀dà àwòkòrò ọ̀dà owó kò ní dá mi kò sì ní dẹ́yìn tẹ́ jẹ́ olólùfẹ́ wa lórí ìkànnì náà ebi ìròyìn fún tásìkò yìí náà làyàn fẹ́ Elédùmarè tó ṣe bẹ́ẹ̀ tó lọ tó túbọ̀ tó tún mọ wá sójú mọ́ máwòrán ẹ̀yin tẹ́jọ́ olólùfẹ́ wa yòó kókó oníròyìn ẹjẹ́ àmọ́ gbé yẹ̀wò náà ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ inú rẹ̀ báyìí. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí í ṣe ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ti fọwọ́ mẹ́wàá sọ̀yà pé òun yóò ṣe àtìlẹ́yìn oníranran fún ìjọba ìpínlẹ̀ Anambra. Ìbọn sọ́dọ̀ Akpabio àti Natasha báyìí látàrí lẹ́tà àforíjì tó farajọ yẹ̀yẹ́ tí Natasha kọ síta fún Akpabio níṣẹ́ ni Akpabio ti jí rẹ̀ bẹ́ẹ̀ sí ilé ẹjọ́ pé kán jẹ Natasha nípa láti dèlíìtì àwọn fídíò pẹ̀lú lẹ́tà ọ̀hún ní gbogbo ìkànnì orí ayélujára rẹ̀. Ọwọ́ àjọ NAFDAC ti ba àwọn tó ń ṣe bẹ́ẹ̀ ṣe ayédèrú ọtí ní ìpínlẹ̀ Èkó wọ́n sì gba ọtí tí owó rẹ̀ tó 114 million naira lọ́wọ́ wọn. Bẹ́ẹ̀ ni tí àjọ EFCC náà fi páńpẹ́ òfin gbé àwọn afurasí oníjìbìtì orí ayélujára ètò nǹkan wọn jẹ́ 180 ní ìpínlẹ̀ Enugu àti ìpínlẹ̀ Kwara. Lágbọn ètò ẹ̀kọ́ ń kọ́ báyìí ilé ìwé gbogbonìṣe ní ìpínlẹ̀ Kaduna ló ti fọwọ́ sí júwe ilé fún akẹ́kọ̀ọ́ 63 lórí ẹ̀sùn màgòmágó ṣíṣe nínú ìdánwò pé kí àwọn 39 kàn sì lọ rèé rọkúnlé náà fún ìgbà díẹ̀. Àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun ti bẹ̀rẹ̀ ìwádìí lẹ́yìn tán ṣe bẹ́ẹ̀ rí òkú arákùnrin tó sọnù lórí omi kan ní ìpínlẹ̀ ọ̀hún. Ìbẹ̀rùbojo lọ́rọ̀ kan àyà àwọn olùgbé ìpínlẹ̀ Imo pẹ̀lú bí àwọn agbébọn ṣe dáná sun àwọn tírélà ńlá èyí tí ó kó gíránẹ́ẹ̀tì sí inú ní agbègbè tó pè ní Okigwe. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́ báyìí. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti fọwọ́ mẹ́wàá sọ̀yà pé òun yóò ṣe àtìlẹ́yìn tó gbọngbọ́n oníranran fún ìjọba ìpínlẹ̀ Anambra báyìí. Lánàá tí ń ṣe ọjọ́ kẹjọ inú oṣù karùn-ún ọdún tá a wà nínú rẹ̀ yìí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe àbẹ̀wò sí ìpínlẹ̀ Anambra láti sísọ lójú orígun àwọn iṣẹ́ àkànṣe kọ̀ọ̀kan èyí tí gómìnà ìpínlẹ̀ ọ̀hún Charles Soludo èyí tó ṣe bẹ́ẹ̀ ṣe ní àṣeyọrí níbi tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ti ń sọ̀rọ̀ lọ́wọ́ ibẹ̀ ló bá ti fọwọ́ mẹ́wàá sọ̀yà lórí gbogbo àwọn àtìlẹ́yìn èyí tó kéde wípé òun yóò ṣe fún ìjọba ìpínlẹ̀ Anambra ní pàtàkì jùlọ ní ojú nípa ọ̀nà ṣíṣe àtàwọn iṣẹ́ àkànṣe míì èyí tí ó mú kí ìpínlẹ̀ ọ̀hún kó tó bẹ̀rẹ̀ ní ìdàgbàsókè àti ìlọsíwájú ju ti àtẹ̀yìnwá lọ nígbà tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí ó mọ̀ júwe gómìnà ìpínlẹ̀ Anambra náà ó júwe rẹ̀ ní pé ẹni tó jẹ́ olùfọkànsí àwọn ènìyàn tó sì ń ṣe bẹ́ẹ̀ wá ojútùú sí tí àwọn ènìyàn ti sọ ìrètí nù wípé kò lè ṣeé ṣe ní ìpínlẹ̀ ọ̀hún lákòótán ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó mà tún fi ọ̀rọ̀ ṣe ẹ̀fẹ́ wípé pẹ̀lú bóun ṣe dé ìpínlẹ̀ Anambra yìí tó sì tẹ́wọ́ gbòun ó ń ṣe àfihàn pé wọ́n wà nínú ó ń ṣe àtìlẹ́yìn fún ìjọba òun tó ń lọ lóde báyìí ó ní níparí gbogbo ọ̀rọ̀ tóun bá ti ṣe bẹ́ẹ̀ fẹ̀yìntì ní ẹnu iṣẹ́ gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ó ní kò ní bójúmu kó jẹ́ pé ẹ̀kan ṣoṣo àbí wákàtí díẹ̀ tóun yóò lò pẹ̀lú wọn ní ìpínlẹ̀ Anambra ní ẹ̀bá wálẹ̀ tó pọ̀ jaburata kémi náà máa kó bọ̀ wálé gẹ́gẹ́ bí ìpínlẹ̀ Anambra bó ṣe fi ààyè gbà mí ní ṣe àfihàn fídíò rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ bóyá là bá parí ìròyìn ẹ̀ máa wọ àwọn ìjókòó. I have taken serious note of various challenges facing the state and your request for assistance and partnership. Anambra, as the Gully erosion capital of the world, we do everything to make ecological investment that we remediate it. Anambra and Southeast have huge gas deposit. That is true. But largely bypassed by National Gas Master Plan. I assure you that will be rectified.
abandoned federal road projects that link Anambra through Kogi, that can become the fastest gateway between Abuja and Anambra South and South-South. I agree. Anambra completely bypassed by the rail master plan. I'm standing before you that this already designed, and Ministry of Transportation is aware to include the connection in the master plan, and it will see attention. With our progressive ideological alliance, we will continue to partner with your state to deliver shared prosperity in the Anambra and all Nigerians. Kí n bọ́ sọ́dọ̀ Akpabio àti Natasha báyìí látàrí lẹ́tà àforíjìn tó farajọ yẹ̀yẹ́ àbí ẹ̀fẹ̀ èyí tí Natasha kọ sí Akpabio wípé kó má bínú, níṣe ni Akpabio ti ṣe bẹ́ẹ̀ jírẹ̀ bẹ́ẹ̀ sí ilé ẹjọ́ pé kàn jẹ Natasha nípa láti dìlítì àwọn fídíò àti lẹ́tà tó fi sójú òpó ayélujára rẹ̀. Nínú ìwé ìpẹ̀jọ́ tuntun èyí tí Akpabio tó jẹ́ Senate President ní orílẹ̀-èdè Nàìjíríà tó tún kọ sí ilé ẹjọ́ gíga ní Àbújá, níṣe ni ó ti sọ bẹ́ẹ̀ tó sì ti jírẹ̀ bẹ́ẹ̀ sí ilé ẹjọ́ wípé kí wọ́n gbìyànjú láti jẹ́ kí Natasha Akpoti tó jẹ́ sẹ́nítọ̀ tí wọ́n fọwọ́ sí júwe ilé fún oṣù mẹ́fà ètò ìṣojú àárín gbùngbùn ìpínlẹ̀ Kogi wípé kí wọ́n pa á láṣẹ fún kó sì lọ rèé dìlítì gbogbo àwọn lẹ́tà ẹ̀fẹ̀ èyí tó fi ṣe bẹ́ẹ̀ wá foríjìn lọ́dọ̀ Akpabio nínú ọ̀rọ̀ tí àwọn agbẹjọ́rò rẹ̀ èyí tẹ́ni tó jẹ́ aṣáájú fún àwọn agbẹjọ́rò ọ̀hún Kẹ́hìndé Ògúnwùmíjù èyí tí ó kọ sí ìta gbangba sí ilé ẹjọ́ náà, ibẹ̀ ló ti ṣe ní àlàyé wípé ọ̀nà tí Natasha tó gbé àforíjìn rẹ̀ ń gbà níṣe ni kò bójúmu tó, wọ́n sì wá rọ ilé ẹjọ́ wípé kó pa láṣẹ fún Natasha Akpoti kó gba ọ̀nà tó bójúmu àti pé kó tún kéde ìtọrọ àforíjìn rẹ̀ ní inú ìwé ìròyìn tó jẹ́ gbajúgbajà káàkiri orílẹ̀-èdè Nàìjíríà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ nígbà náà láti mọ̀ pé lóòótọ́ àti ní òdodo ó ṣe bẹ́ẹ̀ wá àforíjìn tẹ́ ẹ̀ bá gbàgbé nínú ìjírẹ̀bẹ̀ àti ìwá àforíjìn ẹlẹ́fẹ̀ èyí tí Natasha Akpoti tó fi léde síta ní inú oṣù kẹrin ọjọ́ 27 oṣù tí a lò sẹ́yìn yìí, ibẹ̀ ni Natasha Akpoti ló ti ṣe àlàyé wípé ó mà ṣe o, òun tọrọ àforíjì lọ́wọ́ Godwin Akpabio tó jẹ́ Senate President lọ́dún bọ́n ṣe fi àyè sílẹ̀ fún láti rí ìfẹ́ inú rẹ̀ ṣe àti pé ó tún dùn òun wípé òun jáde láti jà fún ẹ̀tọ́ ọmọnìyàn gẹ́gẹ́ bí ó ṣe wà nínú ìwé òfin. Wọ́n ní fún ìdí èyí kí Akpoti kó má má bínú wípé òun fi àyè lẹ̀ fún un láti jí dòdò òun jẹ àti láti jí gàrí rẹ̀ bù nínú lẹ́tà ìta gbangba èyí tí ó dàbí ẹ̀fẹ̀ àti bí yẹ̀yẹ́ tí Akpoti tó fi léde síta lọ́jọ́ náà lọ́hùn-ún. Ó dà báyìí ọwọ́ àjọ NAFDAC ti bá àwọn tó ń ṣe bẹ́ẹ̀ ṣe ayédèrú ọtí ní ìpínlẹ̀ Èkó, wọ́n sì gba ọtí tówó rẹ̀ tó 114 million naira lọ́wọ́ àwọn ènìyàn ọ̀hún. Àjọ tó ń mójútó oògùn lílò àti oúnjẹ tá à ń jẹ ní orílẹ̀-èdè Nàìjíríà, the National Agency for Food and Drug Administration and Control ní orílẹ̀-èdè yìí onímọ̀ ti ṣe bẹ́ẹ̀ yabo ibi tí àwọn oníṣẹ́ láabi kan tá ti ṣe bẹ́ẹ̀ pọn ọtí ayédèrú fún àwọn ènìyàn lórílẹ̀-èdè yìí ní ìpínlẹ̀ Èkó nínú àtẹ̀jáde tí àjọ NAFDAC ọ̀hún tí wọ́n fi léde síta lẹ́yìn ìwádìí àti ọ̀rọ̀ tó jáde lọ́tọ̀dọ̀ àwọn olùgbé agbègbè ọ̀hún ó ní wọ́n fi ìròyìn náà tí wọ́n fi léde bẹ́ẹ̀ ni wọ́n ṣe bẹ́ẹ̀ ṣe ìkọlù sí ibi tí wọ́n kó àwọn ọtí ayédèrú sí èyí tí wọ́n ń ṣe oríṣiríṣi ọtí tó jẹ́ ọtí tó lórúkọ láwùjọ ní orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ń ṣe ayédèrú rẹ̀ láti máa tà fáwọn ènìyàn yìí lásìkò ọ̀hún ó ní wọ́n fi ọwọ́ ba arákùnrin tó jẹ́ aṣáájú ní ilé ibi tí wọ́n ti ń ṣe ayédèrú ọtí ọ̀hún èyí tó porúkọ tẹ̀ ní Madu Abuchi Simon ní àsìkò yìí níṣẹ́ ló ti wà ní àtìmọ́lé àwọn àjọ NAFDAC náà, bẹ́ẹ̀ náà sì ṣe ní àlàyé pé ọtí tí ó tó páálí 100 ó ní àwọn bá ní inú
ilé tí àwọn oníṣẹ́ labi náà tí wọ́n kò sí àti àwọn oúnjẹ míì tí wọ́n ń tà tó jẹ́ pé ayédèrú ni àtèyí tí ọjọ́ ti lọ lórí rẹ̀ tó ti expire. Bẹ́ẹ̀ náà ṣe ní àlàyé pé àwọn pálí ọtí tí ó jẹ́ 100 tí àwọn bá ní ọwọ́ àwọn oníṣẹ́ labi ọ̀hún ó ní owó rẹ̀ tó 114 million naira tí wọ́n sì ti tọ́jú láti tà fún àwọn ènìyàn. Wọ́n wá ṣe bẹ́ẹ̀ gba àwọn tó jẹ́ onífàájì ní ìmọ̀ràn wípé ẹ dákun ẹ dábọ̀ ẹ jáya ikọ̀ ojúlé alákànfin sọrí ọwọ́ bá àwọn eléyìí ní àwọn orí èèyàn bíi tiwọn wọ́n sì kù ní orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ jẹ́ ká mọ̀ sọ̀n tá mọ̀ jẹ àti tá mọ̀ mu Elédùmarè kò ní já sí jẹ bẹ́ẹ̀ là sì ní sí mu. Bẹ́ẹ̀ ni ìtajọ EFCC tán fi páńpẹ́ òfin gbé àwọn afurasí oníjìbìtì orí ayélujára ètò nǹkan àwọn jẹ́ 180 ní ìpínlẹ̀ Enugu àti ìpínlẹ̀ Kwara báyìí. Àjọ tó mójútó ṣíṣe owó ìlú báṣubàṣu àti jíjẹ owó ará ìlú ní ìjẹkújẹ Economic and Financial Crimes Commission EFCC onímọ̀mọ̀ ti fi léde sójú òpó ayélujára X wọn níbi tá ti fi di ìròyìn náà múlẹ̀ wípé ní ìpínlẹ̀ Enugu níṣe ni ọwọ́ àwọn bá àwọn afurasí oníjìbìtì orí ayélujára tó ń pè ní yahoo èyí tí òǹkà wọn jẹ́ 51 níbi tí wọ́n ti rí ọkùnrin 52 àti obìnrin 3 péré láàrin àwọn ènìyàn náà lágbèrè tó pè ní Prima Layout ní ìpínlẹ̀ Enugu. Wọ́n ṣe bẹ́ẹ̀ bá oríṣiríṣi àwọn ohun tí ó jẹ́ irinṣẹ́ wọn lọ́wọ́ wọn níbi tí wọ́n ti ní wọ́n gba ọkọ̀ olówó iyebíye 8 ọ̀tọ̀ọ̀tọ̀ àti lápútọ̀pù tán lò láti fi ṣe ọ̀hún tó tún fi mọ́ àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ olówó iyebíye. Bẹ́ẹ̀ ni ti ìpínlẹ̀ Kwara ní àwọn ààyè tí wọ́n dárúkọ bíi Awólọ́wọ̀ Road, Táǹkẹ̀, Harmony Estate, Gánmọ àti Amọ́yọ̀ ní ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn ní ìpínlẹ̀ Kwara ọ̀hún níbi tọ́wọ́ ti bá àwọn 53 ní afurasí ọmọ yahoo orí ayélujára. Wọ́n bá ọkọ̀ bọ̀bìnì tí òǹkà tiẹ̀ jẹ́ 10, lápútọ̀pù ayárabíàṣá èyí tí òǹkà tiẹ̀ jẹ́ 18, bẹ́ẹ̀ ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 54 tí wọ́n bá ní àkàtà àwọn ènìyàn náà. Níṣẹ́ làjọ EFCC ṣe ní àlàyé wípé lẹ́yìn gbogbo ìròyìn tó ti dé ti ìgbọ́ àwọn àti báwọn ará ìlú bọ́ ṣe ta àwọn olólobó nípa àwọn oníṣẹ́ láabi náà ló jẹ́ káwọn pàkìtì mọ́lẹ̀ tó sì fi páńpẹ́ òfin gbé wọn. Ó ní àwọn ó kọjú wọn sí ilé ẹjọ́ láì bẹ́sù bẹ́gbà bí ìwádìí tó bá ti ṣe bẹ́ẹ̀ fojú hàn tán. Lágbọn ètò ẹ̀kọ́ náà ń kọ́ báyìí ilé ìwé gbogbonìṣe ní ìpínlẹ̀ Kaduna ti fọwọ́ òsì júwe ilé fún akẹ́kọ̀ọ́ 63 lórí ẹ̀sùn màgòmágó tán ṣe nínú ìdánwò. Ó sì tún ní kí àwọn tán jẹ́ 36 kan lọ rèé sinmi lẹ́nà fún ìgbà díẹ̀. Pẹ̀lú ìpàdé tí ìgbìmọ̀ àwọn alákòóso ilé ẹ̀kọ́ gbogbonìṣe ti ìpínlẹ̀ Kaduna èyí tí wọ́n ṣe ní 30 oṣù kẹrin níṣe ni wọ́n fi orí okòó sọ̀dọ̀run nínú lẹ́tà ìta gbangba tí wọ́n fi léde síta èyí tí rẹ́gísítírà ilé ẹ̀kọ́ ọ̀hún tó buwọ́lù èyún Abdullahi Muhammadu Tanimu tó ń fi léde síta wípé àwọn akẹ́kọ̀ọ́ tí òǹkà wọn jẹ́ 63 ó ní wọ́n ti fi ọwọ́ sí júwèlé fún pátápátá porogodo báyìí pé wọn kì í ṣe ara wọn ní ilé ẹ̀kọ́ gbogbonìṣe náà mọ́ látàrí ẹ̀sùn wípé wọ́n ṣe bẹ́ẹ̀ ṣe màgòmágó nínú ìdánwò wọn àti pé wọ́n tún lu àwọn ènìyàn ní jìbìtì láti gbà wọ́n wọlé sí inú ọgbà ilé ẹ̀kọ́ ọ̀hún nígbà tó ní kí àwọn 36 káwọn lọ rèé sinmi lẹ́nà lórí ẹ̀sùn wípé àwọn náà mọ̀ nípa ìwà màgòmágó tó wù nínú ìdánwò àti pé àwọn 3 míì wọn ni wọ́n tún ṣe bẹ́ẹ̀ gba ayédèrú ọ̀nà wọn gbà wọlé láti gba ètò ẹ̀kọ́ inú ilé ẹ̀kọ́ gbogbonìṣe náà ní ìpínlẹ̀ Kaduna. Lára àwọn ẹ̀ka ẹ̀kọ́ níbi tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ fi ọwọ́ sí júwèlé fún àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún ibẹ̀ láti rí ẹ̀ka ẹ̀kọ́ mass communication àti building technology tó fi mọ́ civil engineering pẹ̀lú public administration àti architecture department ní ìpínlẹ̀ ọ̀hún ní ilé ẹ̀kọ́ gbogbonìṣe náà ní ìpínlẹ̀ Kaduna. Bẹ́ẹ̀ ni àwọn aláṣẹ àti alákòóso ilé ẹ̀kọ́ náà wọ́n ṣe ní àlàyé wípé àwọn kò ní fi àyè sílẹ̀ rárá fún àwọn akẹ́kọ̀ọ́ láti borúkọ ilé ẹ̀kọ́ gíga náà láti bàjẹ́ pẹ̀lú bó bá ṣe jẹ́ pé ọwọ́ ń bá àwọn oníṣẹ́ láabi tán jẹ́ afurasí tán ṣe màgòmágó nínú ètò ẹ̀kọ́ wọn níṣẹ́ làwọn yóò máa ṣe bẹ́ẹ̀ fọwọ́ sí júwe ilé fún wọn.
àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀ṣun ti bẹ̀rẹ̀ ìwádìí lẹ́yìn tán ṣe bẹ́ẹ̀ rí òkú arákùnrin tó sọnù lórí omi ní ìpínlẹ̀ ọ̀hún. arákùnrin tí orúkọ rẹ̀ ń jẹ́ Kẹ́hìndé Ìjẹ̀bú ní Ìbòkun tí ń ṣe ìpínlẹ̀ Ọ̀ṣun, ibẹ̀ ni wọ́n ti kéde rẹ̀ ní ọjọ́ ìṣẹ́gun tá a lò sẹ́yìn yìí, ọjọ́ kẹfà inú oṣù karùn-ún ọdún tá a wà nínú rẹ̀ yìí, ẹni tí wọ́n kéde wípé ó ṣe bẹ́ẹ̀ di àwátì lọ́jọ́ náà, ṣùgbọ́n nígbà tí ó di ọjọ́ kejì sí ìyàlẹ́nu wọn níṣẹ́ náà rí òkú rẹ̀ tó ti lé téńté lórí omi tí wọ́n pe orúkọ rẹ̀ ní Òyìlẹ̀ ní ìpínlẹ̀ ní Ìbòkun ìpínlẹ̀ Ọ̀ṣun náà, gẹ́gẹ́ bí àlàyé tí àwọn olùgbé agbègbè náà èyí tí wọ́n ṣe, wọ́n sọ dímọ̀ wípé níṣe ni ara ti ń fún àwọn sí Kẹ́hìndé Ìjẹ̀bú lẹ́ni tí àìlera rẹ̀ tó ń dà á láàmú tí kò sì tún ní owó lọ́wọ́ láti fi ṣe ìtọ́jú àti jẹun nítòwú sí ara rẹ̀, èyí tí wọ́n ti sọ dímọ̀ wípé ó ti fi gbogbo gbàrojọ́ tó sì ti fi ń sọ káàkiri àdúgbò wípé àfàìmọ̀ kó má lọ dá ẹ̀mí ara òun légbodò pẹ̀lú bí gbogbo nǹkan tí ń kojú rẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí bó ṣe ti ń le ju agbára rẹ̀ lọ. wọ́n ní ọjọ́ ìṣẹ́gun olóde àwátì táwọn sì ń wá káàkiri, ṣùgbọ́n níṣe ni ariwo sọ lọ́jọ́ kejì tí ń ṣe ọjọ́ keje inú oṣù tá a wà nínú rẹ̀ yìí wípé wọ́n rí òkú rẹ̀ lórí omi tó lé téńté, èyí tó ń túmọ̀ sí wípé wọ́n ní ó ṣeé ṣe kó ṣe pé òun ló ṣe bẹ́ẹ̀ gbẹ̀mí lẹ́nu ara rẹ̀ pẹ̀lú bó ṣe lọ rè bọ́ sódò. ẹni tó jẹ́ alukoro níléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun Abíọ́dún Ọ̀jẹ̀lábí ó náà fìdí ìṣẹ̀lẹ̀ náà ó fi múlẹ̀ nígbà tó ṣe ní àlàyé wípé àwọn kò rí jàsà wípé wọ́n ṣekú pa arákùnrin ọ̀hún ni torí kò sí ọgbẹ́ kankan ní ara rẹ̀. bẹ́ẹ̀ náà àwọn gbìyànjú láti gba òkú rẹ̀ sílẹ̀ lọ́dọ̀ àwọn mọ̀lẹ́bí rẹ̀ kí wọ́n lọ ṣe ìdánwò àyẹ̀wò òkú fún un, ṣùgbọ́n àwọn mọ̀lẹ́bí náà wọ́n kọ̀ jálẹ̀ tí wọ́n sì ti lọ sin òkú náà ní ìlànà ẹ̀sìn wọn. bẹ́ẹ̀ ló sì ní ìwádìí ó sì máa tẹ̀síwájú láti mọ ohun tó wà ní kọ̀rọ̀kọ́ndú ikú ọ̀dọ́kùnrin ọ̀hún. ìbẹ̀rùbojo lọ́kàn àyà àwọn olùgbé ìpínlẹ̀ Imo pẹ̀lú bí àwọn agbébọn ṣe dáná sun àwọn tírélà ńlá tí ó rí ní agbègbè Okigwe èyí tó gbé gíránẹ́ẹ̀tì àti àwọn nǹkan míì tó jẹ́ olówó iyebíye. agbègbè Okigwe ìjọba ìbílẹ̀ Onu-Ima ní ìpínlẹ̀ Imo ní ìṣẹ̀lẹ̀ náà ó ti wáyé pẹ̀lú bí fídíò táwọn ṣe àfihàn rẹ̀ báyìí bí ó ṣe ń ṣe àlàyé wípé àwọn agbébọn kan ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ dáná sun ọkọ̀ tírélà èyí tí ó gbé gíránẹ́ẹ̀tì tí wọ́n fi ń ṣe ohun ìkọ́lé àti ti ojú títì olówó iyebíye nínú àlàyé táwọn olùgbé agbègbè náà sọ, ṣùgbọ́n tán ní ká fi orúkọ bo àwọn ní àṣírí. wọ́n sọ di mímọ̀ wípé àwọn agbébọn náà ó làwọn kò mọ tí wọ́n jọ fapọ̀ pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ awakọ̀ tírélà ọ̀hún àtàwọn tó nílé iṣẹ́ tí wọ́n ti kó gíránẹ́ẹ̀tì náà níṣẹ́ ni wọ́n kà dá wọn dúró ní ojú òpópónà tó sì ń sọ iná sí inú ọkọ̀ tírélà ọ̀hún bó tilẹ̀ jẹ́ pé ẹ̀mí ẹnikẹ́ni kò bá ìṣẹ̀lẹ̀ náà lọ gẹ́gẹ́ bí ìròyìn náà bó ṣe ti ń tẹ̀ wá lọ́wọ́, ṣùgbọ́n gbogbo dúkìá ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n bàjẹ́ nínú ọkọ̀ tírélà ètò nǹka rẹ̀ jẹ́ 8 ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n ju iná sí. níṣe ni àwọn olùgbé agbègbè náà wá ti ń sọ dímọ̀ pé ènìkọ́ ànákọ́ ni àwọn agbébọn náà ti ń sọṣẹ́ ní agbègbè Okigwe yìí ìjọba ìbílẹ̀ Onu-Ima níbi tí wọ́n ti ṣekú pa ọ̀gọ̀rọ̀ ẹ̀mí láti bí oṣù mélòó kan sẹ́yìn ní orílẹ̀-èdè Nàìjíríà yìí tó sì fẹ̀sùn kan gómìnà ìpínlẹ̀ ọ̀hún Hope Uzodinma wípé kò bá wọn gbé ìgbésẹ̀ kankan, bẹ́ẹ̀ ni kò tiẹ̀ kọ etí gbígbọ́ sí ọ̀rọ̀ náà láti wá ojútùú sí ìpànìyàn gbogbogbà èyí táwọn agbébọn ọ̀hún tí wọ́n ń ṣe ní ìpínlẹ̀ Imo. Boy, moto le 1 2 3 4 5 6 hey plus ndeke na namba ko ebe boy le kwe moto ni ile boy ana kwa mmadụ so ọkụ na-abalị n'ime shop ẹ káàbọ̀ padà. ṣé Yorùbá ló sọ wípé kì í dùn kó pọ̀ ṣókí òun náà ní ọbẹ̀ oge, ṣùgbọ́n ṣáájú ká tó máa lọ ẹ jẹ́ kó ń ṣe bẹ́ẹ̀ ká rán wa létí nípa ìwọ́de Mega Rally Yorùbá Nation èyí tó ń kanlẹ̀kùn
gbọ̀ngbọ̀ngbọ̀n báyìí pẹ̀lú bí mega rally náà bí ó ṣe ti ń bọ̀ ní ojú ọ̀nà báyìí níṣẹ́ ni àwọn oníṣẹ́ láabi kan àti ọ̀bàyéjẹ́ ni wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ lo àsìkò yìí láti fi lu àwọn ènìyàn ní jìbìtì lórí ayélujára èyí tí wọ́n fi ń pe àwọn ènìyàn láti dá owó fún mega rally náà nílé tí wọ́n sì ti fi ìròyìn náà léde láti ọ̀dọ̀ Ọláyọmí Kóìkí tó jẹ́ agbẹnusọ fún ajìjàngbara olóyè ọmọ Adéyẹmọ tó pọ̀ mọ̀ sí Sunday Ìgbòho wípé ẹ jìnnà sí irú ìpè bẹ́ẹ̀ ni kẹ́ mọ́ tẹ́tí sí tí àwọn oníṣẹ́ láabi náà tí wọ́n bá ń sọ níṣẹ́ ni wọ́n fẹ́ gba ọ̀nà èrú láti fi lu àwọn ènìyàn ní jìbìtì látàrí ìwọ́de tí ó ń bọ̀ yìí wọn láwọn ò béèrè owó lọ́dọ̀ ẹnikẹ́ni bẹ́ẹ̀ ni àwọn kò ní pè láti tọrọ ìrànlọ́wọ́ kankan lọ́dọ̀ ẹnikẹ́ni ṣùgbọ́n àwọn oníṣẹ́ láabi náà fẹ́ ságọ sí abẹ́ irú ìgbésẹ̀ yìí láti fi lu àwọn ènìyàn ní jìbìtì ẹ jẹ́ ká jọjà ikọ̀ ojú ni alákànfin sọ́rí lásìkò tá a wà yìí Elédùmarè yóò sì mú wa dé ilẹ̀ ìlérí wa láìpẹ́ àti láìjìnnà. Kí máa ṣẹnu mi ní dédé síbí fún ti àsìkò yìí nítorí kò sí àkókò lọ́dọ̀ wa àyànfẹ́ Elédùmarè oníyẹ̀ṣẹ́ ọlọ́bẹ̀ṣẹ́ yìí tẹ́ bá mi jẹ́ ẹkú àìbínú àwa láàmú wá ẹ̀yìn náà láàmú bá lópin ìgbà tó ti jẹ́ pé bíbẹ ń lọ bẹ́ẹ̀ ṣu atẹ́lẹsẹ̀ ńkọ́ àmọ́ bẹ̀nẹ̀ wò ẹni bá ní a lọ ká mọ́ bọ̀ àní dé bá nílé láṣẹ lọ́wọ́ Elédùmarè ó dàbọ̀.